wo dáàdì Junior ẹ bá mi bèèrè lọ́wọ́ mú mi dá mi pé aṣọ òun wọ̀nyí ṣé mo fún wọn. ẹ̀rẹ́ ní báyìí sọ̀rọ̀ àgàgà wọ bàbá dá mi sórí irú ọkùnrin tiẹ̀ ló máa ń pè ní ọ̀lẹ́ àfàjò irú yín báyìí lè máa ń bẹ lọ́n kójò máa rọ̀ láràárọ̀ ẹ má ráyè lọ bí iṣẹ́ lájọ tí mo ti ń jáde nílé yìí ǹjẹ́ owó ẹ̀fà bí mi rí pé ibo níbi iṣẹ́ ni kò tẹ̀lé mi lọ rí dá mi lóhùn ọ̀lẹ́ òṣì ọ̀lẹ́ àfàjò àwáwíkáwí owó oníkà bíi ti táìṣó láàrin ó fẹ́ lọ gbá bọ́ọ̀lù ni sọ fún mi oníjẹ òṣì má jẹ́ ìpọ́tọ̀ ìjẹ́ o tíri àmì dábàá sọ pé kùsìnàkà o say no more kò sọ̀rọ̀ fún yín mọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. bá mi ṣe rí àwọn lọ sí báńkì àwọn ọmọ nǹkan tó máa ń jẹ́ kí n láìkẹ́ ni. Bóyá so nítorí this small rat ló ṣe fẹ́ lé mi jáde mo sọ náà ẹ̀ṣẹ̀ kan ò dédé ṣẹ̀ nítorí eléyìí kékeré yìí. ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ kàn ṣorí kan fún mi ẹ jẹ́ kí n fẹsẹ̀ ara mi máa rìn lọ. máa sọ bí mo ṣe jẹ́ fún ẹ lénìí ó yẹ kí n pa ẹ́ dànù ní pẹ̀lú ìbọn àmọ́ mi ò ní fi ìbọn yẹn pa ẹ́. I will battle you and destroy you. Bíà mi ò ní sọ pé torí pé mo jẹ́ SS kí n fi ìbọn pa ẹ́. You bloody civilian. Yé mo gbé mo gbé ẹgbà mi mo gbé yé mo gbé o ẹgbà ní o má pàpà lọ́pàá sílẹ̀ lọ́rùn má pàpà lọ́pàá. tó bá tún ayé wa sọ mi nítorí Ọlọ́run ṣáà nílà jọ nítorí Ọlọ́run nílà ṣe dábẹ́ o. ẹ má ṣe bẹ̀ ṣe tó ṣe tó bá ṣe bẹ̀ ṣe tó ọ̀run àwọ̀. ikú pa ẹ́ lẹ́nìí ìwọ wọlé sìn ó ń ṣe làwùlàwù nítorí pé oníbọn lọ́wọ́ àbí reverse is the case tó bá tún ayé ẹ wá ò ní já nítorí obìnrin. Wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ tó wọ́n bá sí ibẹ̀ solution la máa wá. Solution Fọlákẹ́ solution wà àmọ́ ò ní gbà. Sọ fún mi má gbọ́. Fọlákẹ́ ò ní gbà. Sọ fún mi.